ti wà pẹ̀lú gbajúgbajà oníròyìn tó tún kọ́ wọn bí a ṣe ń ní ilé tó dára tí aya fi ń gbádùn ọkọ tí ọkọ ń gbádùn aya tí gbogbo ohun tá à ń fẹ́ tó sì ń lọ ní mẹ̀lọmẹ̀lọ gẹ́gẹ́ bí lọ́kọláya nínú ilé. Ìyẹn arábìnrin Toyin Tomato lónìí wọ́n á là wá lọ́yẹ̀ pàápàá ẹ̀yin obìnrin ilé ẹ wá gbọ́, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí kàn jù. Kí la lè ṣe tí ọkọ wa ò fi ní wòta? Ọ̀nà wo la lè gbà tí baálé wa ò fi ní máa gun ẹṣin ẹlẹ́ṣin níta? Òun náà ni arábìnrin Toyin Tomato. Àmì àtúmọ̀ pè wọ́n ní Toyin Pòrèrò, àwọn kan pè wọ́n ní Toyin Màlá, àwọn kan sì pè wọ́n ní Toyin Kùkùmbà. Ẹ̀yin obìnrin ẹ wá nǹkan fìdí àbí kẹ́ fìdí lé nǹkan kí ẹ wá gbé ìdánilẹ́kọ̀ọ́ àtàtà láti ẹnu Toyin Tomato. Ìyá wa ẹ kú kalẹ̀. Ẹ ṣé olóòtú. Àkúrẹ́ dásìkò yìí. Àwa ni. Ojú yín Toyin Tomato nílò tọ́ o, gbogbo ẹ̀ ló ń dán gbinigbini, gbogbo ẹ̀ ló ń ṣáìṣáì. Ọ̀pẹ̀ni fọlọ́ lónìí tá a fẹ́ sọ̀rọ̀ lórí náà ni bí àwọn ìyàwó ilé báwo la ṣe lè tọ́jú nǹkan àwọn ọkọ wa, abẹ́ wa tá a máa sí lọ́jọ́ tó jẹ́ pé àwọn ọkọ àwọn ní gbogbo mímọ́. Wọ́n dàbẹ́ kẹ́ bá wa gba àwọn ìyàwó ilé, àwọn ìyálé, àwọn ọlọ́mọge gan tán lólùfẹ́, ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn. Ẹ ṣé gan. Àwọn ọkùnrin kan máa ń dáṣà kan pé ìgbín onírun abí obìnrin kò yàtọ̀. Àkírí àwọn wá kiri ìgbín onírun abí obìnrin ò yàtọ̀. Ẹ má yẹ ká parọ́ tanra wa jẹ. Báǹkì onírun, ìgbín onírun abí obìnrin yàtọ̀. Ṣé obìnrin tó wà nínú AC látàárọ̀ ẹ máa fi abẹ́ ẹ̀ compare obìnrin tó ń ta ọjà ní traffic? But ju gbogbo ẹ̀ lọ, bá ṣe tọ́jú abẹ́ wa lọ́kọ wa ṣe máa dé bá lálẹ́. Àti tó wà nínú AC láti àárọ̀ o, àti tó tajà ní traffic o, tó bá délé tó tọ́jú abẹ́ ẹ̀ máa máa ta sánsán. Àwọn èso kan wà tó jẹ́ pé ó yẹ kí obìnrin máa jẹ lọ́tọ̀. Èso yẹn tẹ́ pé abẹ́ gangan lọ́lọ́run dá fún. Àwọn èso bíi pineapple, tí obìnrin bá ń jẹ pineapple dáadáa, abẹ́ ẹ̀ máa máa mú ìtasánsán tó dáa, ó máa máa mú jáde. Tí wàá sọ pé bá fẹ́ ṣeré ìbálòpọ̀ gan, kó tó gbé ṣí abẹ́lẹ̀ báyìí, òórùn dídùn, òórùn olóòórùn dídùn ló máa máa mú jáde. Tí a bá ń mu omi dáadáa, abẹ́ wa máa wà ní ìmọ́tótó. Anytime tá bá ti lọ ṣe gá àbí tá bá ti lọ yí ìzára wa, ẹ jẹ́ ká máa fi omi tó lọ́wọ́rọ́ omi tí ó mọ́ tónítóní ká máa fi fọ abẹ́ wa. Tí a bá parí nǹkan àlejò wa, kò sí nǹkan tó burú jù tí a bá mú ewé efinrin tá a dà, tá a fọwọ́ gbó, tá a dà sínú ike ọ̀dà, tá a wá mú warm water tá a dà sínú ike ọ̀dà yẹn pẹ̀lú efinrin yẹn, ká wá jókòó sí orí ẹ̀. Wọ́n ń pè ní steaming. Bá a ṣe ń steam irun wa, ẹ jẹ́ ká máa steam abẹ́ wa náà. Kẹ́ wá jókòó sórí ẹ̀ fún bí 5 minutes. Ní time tí ẹ parí nǹkan àlejò yín, kẹ́ wá dìde, kẹ́ wá lọ mú omi tó lọ́wọ́rọ́, kẹ́ wá fi fọ abẹ́ yín dáadáa. Gbogbo àwọn òórùn ìdọ̀tí tó ti bá nǹkan àlejò wa wá yẹn, efinrin yẹn ti lè jáde. And àwọn obìnrin tá bá ń ro ẹ̀fọ́, ẹ jẹ́ kí efinrin kó máa wà nínú ẹ̀fọ́ tá bá ń rò. Efinrin dá iṣẹ́ kékeré kan lè efinrin ṣe pẹ̀lú abẹ́ obìnrin hàn. A tún máa ń pè kankan ní kànáfùrù. Àwọn tó ń ta sóbò, àwọn ni wọ́n máa ń sòlò. Ká máa jẹ oró méjì ní ọjọ́ kan. Oró méjì ní bí èso báyìí ló ṣe rí. Ẹ jẹ́ ká máa jẹ oró méjì ní ọjọ́ kan. Òun náà máa ń jẹ́ kí abẹ́ ta sánsán. Ó máa ń jẹ́ kí abẹ́ kó mú òórùn olóòórùn dídùn jáde. And tá bá ń wà ní ìmọ́tótó, bóyá tá bá ń ṣe nǹkan àlejò, ẹ jẹ́ kí páàdì wa tá à ń lò every 5 hours ni ká máa make sure pa ń change. Obìnrin mi páàdì tó bá ti lò látàárọ̀ náà ló máa gbé dalẹ̀. Kò sí nǹkan tó pọ̀ jù tí obìnrin tó bá ń ṣe ní pint gan lẹ́ẹ̀mejì láì ṣe pé ṣe menstruation gan, kẹ́ máa ṣe ní pint lẹ́ẹ̀mejì ní day. Tó bá ti dọ̀sán, táyè bá wà ní o, tó bá dọ̀sán ẹ ṣanra, ẹ ṣe ní pint. Tó bá wá dalẹ̀, tẹ́lẹ̀ tí mọ̀ pé àwọn dáàdì wa wọ́n fẹ́ gbá bọ́ọ̀lù alẹ́ ẹjọ́ yẹn. Láti ọ̀sán ẹ ti tètè jẹ pineapple yẹn, ẹ lè jẹ ìtọ́ máńgé, ẹ lè jẹ 100 naira. Ẹ jẹ́ kẹ́ ẹ mú omi rẹpẹtẹ sí. Tó bá dalẹ̀, tẹ́lẹ̀ pé má ṣì wà, ẹ wọ bedroom, ẹ wẹ̀ clean abẹ́ yẹn, ẹ fomi tó mọ́ tónítóní, ẹ fi fọ abẹ́ yín, ẹ fọ dáadáa. And mo tún máa ń sàn kọ́kọ́ fáwọn olólùfẹ́ mi pé ẹ má máa fárun abẹ́ tán. Ẹ má máa fárun abẹ́ tán. Kò dá kéèyàn máa jẹ́ kí irun abẹ́ kó máa fá tán pátápátá, kábẹ́ máa wá dán. Because iṣẹ́ tí irun abẹ́ náà tún ṣe fún abẹ́ kò ń ṣe kékeré o. Ìgbà mi wà irun abẹ́ ó máa ń dènà infection tó bá ń bọ̀, irun tó bá wà rẹ́súrẹ́sú tó bá lójú ẹ̀, ó máa ń gbà mọ́ra. So ẹ má máa jẹ́ ká fa tán bá, ẹ jẹ́ ká máa trim mi. Mi sọ pé kábẹ́ wa ṣe kó dàbí gbó irú wọn lẹ̀ o. Mi ní pé kí irun pọ̀ lábẹ́ wa, bọ́ ẹ máa trim mi. Ẹ má máa fárun abẹ́ tán.
torí irun abẹ́ náà ní àǹfààní tó ń ṣe fábẹ́. So àwọn ọ̀nà táwọn obìnrin tá lè fi máa tọ́jú abẹ́ wa nílé àti àwọn ọ̀nà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan. ọ̀rọ̀ lẹ́sìn gbọ́ látẹnu àlejò wa lénìí arábìnrin Toyin Porero, Toyin Tomato, Toyin Banana, Toyin Cucumber, Toyin Màlá. Ẹ̀yin obìnrin ilé ẹ jẹ́ ká tọ́jú abẹ́ wa. Ká tó máa lọ, ẹ bá wa sọ nọ́mbà tí àwọn èèyàn lè pè é sí àti àwọn ìkànnì yín lórí ẹ̀rọ ayélujára jẹ́ pé bá fẹ́ kàn sí yín wọ́n á lè kàn sí yín lọ́gán. Ẹ ṣé gan. Toyin Tomato television, Toyin Tomato television lórí Facebook náà. Phone number mi àti WhatsApp number mi rè 080 35 79 21 22. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 35 79 21 22. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn wa ìgbàdí wa fẹ́ gbádùn arábìnrin Toyin Porero, Toyin Tomato, Toyin Màlá, Toyin Banana. Ẹ pàdé wọn ní orí YouTube wọn pẹ̀lú Toyin Tomato television, bó dẹ̀ jẹ́ orí Facebook náà ni Toyin Tomato television náà ni. Àbí kẹ́ pè àwọn nọ́mbà yẹn wọ́n á láìn lóye nǹkan tí wọ́n fẹ́ mọ̀ nípa ìbálòpọ̀ torí pé ibi tí àwọn ti gba ìwé ẹ̀rí aládàá ńlá nìyẹn. Ire gbogbo lọ́rẹ̀ gbogbo wa àtúndọ̀ náà àtúnpadà wá ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.